ó ga ó ga gàǹtùà wọ́n ní wonders shall never end o. nọ́ba ní kábíyèsí máa lọ sí gbìrà o, òun àtàwọn tọ́rànjì o àtàwọn gígẹ́sì elders àti àwọn olóyè àwọn elders wọ́n náà lọ sí gbìrà lóòótọ́ o. wọ́n lọ bá àwọn ará elders gbìrà. wọ́n ní nǹkan tó bá wà ní pé àwọn wá bá àwọn gbìrà pé kán rìtọ́nù birth price dáórì tí kábíyèsí tó ná sórí ìyá ìgbìrà yẹn Mariam. tètè àfọ̀ nǹkan táwọn bá wá nìyẹn pé ó ti sú àwọn, pé nǹkan tí òun dúró dè, àṣẹ nǹkan tí kábíyèsí ń dúró dè látijọ́ yìí ni pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe ọlọ́jọ́ festival, ó ṣẹ̀ṣẹ̀ dé láti 7 days prayer ọlọ́jọ́ festival náà tó wá wà. so ìgbà tó dẹ̀ ṣe gbogbo ẹ̀ tán pé ó wá ṣẹ̀ farabalẹ̀ pé òun fẹ́ lọ sí gbìrà ló bá pe àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn, wọ́n dé gbìrà ọ̀nà land gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, allegedly ni o bá ṣe ń gbọ́ yìí o. nọ́bìnrin wa ní wọ́n láǹdì sí gbìrà o, ló bá di pé nǹkan tó bá wá lélẹ̀, nǹkan tó bá lélẹ̀ pé àwọn ti gbìrà wá sọ pé ìyàwó tẹ fẹ́ kọ̀ ọ́lẹ̀ àti ìgbọ́ tẹnu ẹ̀ ṣé ó ṣàmọ̀, pé kábíyèsí sọ fún pé ó mọ̀ pé àwọn ti sọ fún pé àwọn lọ sí gbìrà, àwọn lọ gbé dáórì, wọ́n fẹ́ lọ gba dáórì àwọn padà torí àwọn ò lè fẹ́ ìyàwó tó jẹ́ pé ó yìí wà nílé ọkọ tọkọ ò tí kọ̀ sílẹ̀. wọ́n nítorí wọ́n ní ọkọ pé létà làwọn ṣẹ̀ gbọ́ pé wọ́n ti dá owó orí Mariam pé ó yìí wà ní orí Mariam pé wọ́n ti dá padà, pé bàbá Násírù yìí ń fẹ́ Mariam kí Mariam tó sá kúrò nílé ọkọ tó sá wá sí ọ̀dọ̀ kábíyèsí. wọ́n dẹ̀ ní àṣé gbogbo ìgbà tí Mariam fi wà lọ́dọ̀ kábíyèsí pé ìgbà tóun lọ sí abẹ́ prayer tó lọ pé àwọn ibi tó lọ yẹn náà ti sọ fún yín pé tó bá délé pé kó lọ kọ Mariam sílẹ̀ because wọ́n ní Mariam pé bad luck gidi gan ni fún kábíyèsí, pé àtijọ́ tó ti wọnú ààfin yẹn lààfin ti dàrú, pé nítorí ẹ̀ pé àwọn alálẹ̀ ló sọ fún níbi tó lọ pé tó bá délé kó lọ drop ẹ̀. nǹkan tí kábíyèsí ṣe gbégbèsè nìyẹn, tẹ́lẹ̀ báyìí ẹnu lásán náà fi ń sọ, wọ́n kàn ń ṣe bẹ́ẹ̀ sí nǹkan tí wọ́n rán kábíyèsí láti ibi tó ti lọ ṣe prayer, òun ni kábíyèsí fi gbé ìgbésẹ̀ yẹn. lónìí ọ̀nà débẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní sọ, wọ́n náà lè sọ fún Mariam pé àwọn ń lọ sí gbìrà owó orí ẹni ní kò ní dọ̀lọ́ fẹ́ lọ gba bride price àwọn kan return ẹ̀ fáwọn, àwọn ò ṣe mọ́ torí Mariam yìí marry, pé Mariam dẹ̀ sá kúrò ní ọ̀dọ̀ ọkọ ẹ̀, pé bàbá Násírù kò kọ́ wọ́n láwọn ìgbìrà ní bẹ́ẹ̀ ni pé díàfọ̀ àwọn fẹ́ kán dá owó dáórì àwọn padà, pé kábíyèsí ní òun ò fẹ́ ìyàwó mọ́ o, pé torí pé wọ́n ní kóun ọkọ̀ ni pé òun tiẹ̀ ti kọ́ pé òun tiẹ̀ fẹ́ ní ààfin because obstacle ni Mariam fún òun, àti pé bó ṣe lọ fẹ́ ọkọ ló fi ọkọ lẹ̀ tí wọ́n ti gba bride price pé ó dàbí pé ìyàwó níyàwó ló ń fẹ́. wọ́n dẹ̀ sọ fún pé abomination ni níbi tóun lọ ìgbà tóun lọ ṣe prayer yẹn kan tó ràn òun lòun bá wá sí ìgbìrà láti wá sọ fún àwọn ìgbìrà elders. ó ga ọ nọ́ba ní bẹ́ẹ̀ tí wọ́n á pe Mariam, wọ́n dáwọn ìgbìrà wá pe Mariam, wọ́n ní Mariam báyìí lọ kọ́kọ́ sọ báyìí kan ṣá báyìí káwòdì, wọ́n ní àwọn ará àfẹ́ wá o, wọ́n ní báyìí wọ́n ní àfẹ́ dárí ẹ̀ padà, wọ́n ní ṣe ni Mariam wọ́n ní ṣe ló bá ṣe fóònù mọ́ wọn lẹ́nu pé kọ́ máa wulẹ̀ gba nǹkan kan o, kọ́ máa wulẹ̀ dá nǹkan kan padà, pé òun ń bọ̀ wọ́n ní bóyá ló ti pé 30 minutes, wọ́n ní before you know it bó ti land àṣé ó ti ń bọ̀, wọ́n ní bó kàn ṣe land kó àṣé ó ti fẹ́ dé
Ìgbìrà nígbà tí wọ́n fi pè yẹn bó ṣe dé wọ́n ní ṣe ló bọ́kàn ó wá bá wọn níbi tí gbogbo ọjọ́ wọ́n ti ń ṣèpàdé wọ́n ní ṣe ní Mariam wọ́n ní ṣe ló dẹ̀ láǹdì sílẹ̀ lẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní bẹ kábíyèsí pé kábíyèsí kó má ṣe lè fóun kábíyèsí báwo ni torí ọmọ àjẹ́ yẹn wọ́n lájẹ́ ló ń pe Naomi ṣé ìtorí pé orí Naomi ọmọ àjẹ́ yẹn torí ẹ̀ ló ṣe fẹ́ kọ́ òun ló ṣe wá sí ibà ló ṣe gbá ló ṣe ṣàwo kábíyèsí níta làjẹ́ pé ìyàwó tóun fẹ́ níṣu lọ́ka ìyàwó òun nìyẹn láti ìyàwó tóun fẹ́ tí ẹ̀yin lẹ́lẹ́ lọ òun dẹ̀ rò pé bóyá bó dẹ̀ ṣe ń fẹ́ pé bó ṣe ń fẹ́ yẹn àṣé èrú lẹ̀ fi wọlé gbójú òun ti kà wọ́n ní kóun lọ kọ gbogbo àwọn ìyàwó yẹn sílẹ̀ pé mẹ́wàá gbójú òun ti là pé òun fẹ́ gba òun ti gba ìyàwó òun padà ìyàwó tọ́lọ́hún fi fóun ìyàwó kékeré tọ́lọ́hún tó fún òun tóun dẹ̀ fi ayọ̀ tóun fẹ́ fi ayọ̀ fọ pé wọ́n ní gbogbo àwọn tó kó jọ pé kó lọ dispatch wọn kó ní kí gbogbo wọn padà sí ilé ọkọ wọn torí ẹ̀ lòun ṣe wá sí Ìgbìrà láti wá kọ Mariam òun ò lè fẹ́ yàwó níyàwó mọ́ wọ́n ní bí Mariam ṣe kọ Mariam ní láyé tó bá dá owó orí òun padà pé kó má dá padà torí òun ò sọ pé òun ò fẹ́ kábíyèsí òun yìí ń fẹ́ kábíyèsí wọ́n ní gbogbo àwọn elders wa ní ẹni tó fẹ́ tó sọ pé kò fẹ́ wọ́n ní owó lòun ò fẹ́ mọ́ ìwọ wá ní kọ́ máa ṣé ìwọ nìkan ló fẹ́ máa fẹ́ ra ẹ̀yin ará Ìgbìrà ẹ dá owó wa padà àṣemọ́ because ó nídìí la ṣe ní àṣemọ́ yìí fẹ́ bàbá Násírù ẹ jẹ́ kó lọ fọ́pẹ́ pé àwọn ò fẹ́ kọ́ ọlọ́kọ̀ wọn ò fẹ́ yàwó níyàwó mọ́ pé kọ́ tètè dá owó orí ti táwọn ṣe kán dá padà fáwọn wọ́n ní bí Mariam ṣe bẹ̀rẹ̀ sí ní jàporó nìyẹn ló pariwo pé kábíyèsí kó má ṣe báyìí fún òun yìí ní kábíyèsí fẹ́ òun yìí ṣe gbá wọ́n ní ṣe ló pe ọmọ yẹn lájẹ́ oríṣiríṣi torí ọmọ àjẹ́ yẹn òun ò ní gbà wọ́n ní gbogbo àwọn Ìgbìrà wa ní kí ni ìtumọ̀ eléyìí ó ní gbà ẹni tó sọ pé òun fẹ́ lòun ò fẹ́ mọ́ lóòótọ́ kí ni bàbá Násírù ṣe lọ́fẹ́ ọkọ àárọ̀ fi kábíyèsí rẹ̀ ṣé ó ráyè ẹ̀ lóde wọ́n ní ṣe ló ń sun kinní kan ẹkún bẹ́ẹ̀ ni ó yẹ kó kè ẹkún yẹn náà ló máa gbẹ̀yìn wọn nítorí pé ọ̀nà èrú náà gbà wọnú ààfin nígbà tẹ́lẹ̀ wọnú ààfin tí eku òkè bí eku ní pálásì ẹyẹ òkè bí ẹyẹ jẹ́ kí kábíyèsí rójútu iṣẹ́ ìlú tó ń ṣe ẹni ẹlẹ́ni ò lè ṣe pàdé gbádùn ẹni ẹlẹ́ni ò lè àwọn ìyàwó tó wà láàfin wọ́n disturb ẹ̀ wọ́n fẹ́ pa wọ́n jẹ́ kẹ́ni ẹlẹ́ni kó nísinmi wọ́n fẹ́ fi hypertension pa ẹni ẹlẹ́ni wọ́n ní enough is enough thank God pé àwọn kì í ṣe kábíyèsí nìkan ló ní òun ò ṣe mọ́ ọdún wọ́n ti fẹ́ pe kábíyèsí lẹ́mìí ó ti sọ pé òun ò ṣe wọ́n tún wá kàn án nípa pé àwọn alálẹ̀ ní tó bá yẹ continue láti sọ pé òun fẹ́ Mariam wọ́n ní ikú ni kì í ṣàrùn ẹ̀yin èèyàn wa nǹkan tá a rí gbọ́ ní internet space lélẹ́yìí mo ní mi ì lè ṣe kí n má sọ fún àwọn èèyàn wa wọ́n gbọ́dọ̀ gbọ́ tọ́lọ́run bá jẹ́ kó rí bẹ́ẹ̀ kí Naomi kí Mariam má wá sáàfin yẹn mọ́ ọlọ́run ọpẹ́ ńlá ni o ìgbésẹ̀ tí kábíyèsí gbé lágbára Kristi ọlọ́run á ràn yín lọ́wọ́ ọlọ́run á ràn kábíyèsí lọ́wọ́ gbogbo pàǹtí gbogbo obstacle tó wà ní pálásì kọ́lọ́run kó bá a fọ gbogbo ẹ̀ mọ́ láúláú kí gbogbo ẹ̀ mọ́ tónítóní kí eku bẹ̀rẹ̀ sí ní ké bí eku kí ẹyẹ bẹ̀rẹ̀ sí ní ké bí ẹyẹ ní orúkọ Jésù ẹ̀yin èèyàn bá a share kẹ́ bá a like kí dáa subscribe ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa bye.